Aláròyé máa wí o. ọmọ nàìjíríà yìí kó bá ara rẹ̀ po àwọn òyìnbó ló lù ní jìbìtì lamẹ́ríkà. ọwọ́ pálábá Precious Onudona, ọkùnrin ẹni ọdún mẹ́rìnlélógún kan, ti padà ségi lẹ́yìn ìtọ́wọ́ àwọn agbófinró inú pápákọ̀ òfurufú ìlú Èkó tẹ̀. ẹ̀sùn mílíọ̀nù $52.5 ni wọ́n fi kan afurasí yìí. orí oríṣiríṣi ìkànnì ayélujára ni wọ́n sọ wípé Onudona ti ń gbá àwọn obìnrin tó sì ń parọ́ fún wọn wípé òun fẹ́ fẹ́ wọn. lẹ́yìn tí wọ́n ti ta àwọn agbófinró yìí lólobó lọ́jọ́ kejì oṣù kejì ọdún yìí nílẹ̀ mọ́ bá ọkùnrin ọmọ bíbí ìpínlẹ̀ Delta yìí lásìkò tó fẹ́ wọ ẹran pílẹ́ẹ̀nì lọ sílùú Àsàbà, olú ìlú ìpínlẹ̀ Delta. nínú àtẹ̀jáde tí agbẹnusọ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní pápákọ̀ òfurufú ASP Muhammed Adeola fi síta, ó ní àwọn ikọ̀ agbófinró tó ń gbógun ti ìwà jìbìtì náà ni wọ́n ṣiṣẹ́ náà gẹ́gẹ́ bí akitiyan wọn láti dènà ìwà ọ̀daràn láyìíká iléeṣẹ́ ọkọ̀ ojú òfurufú. ó sọ síwájú sí wípé nínú ìwádìí táwọn ṣe ló ti hàn wípé lọ́dún 2023 ni Onudona bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù rẹ̀ yìí lẹ́yìn tó darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn ọ̀daràn kan tí wọ́n máa ń parọ́ pé àwọn fẹ́ fẹ́ obìnrin láti ṣe gbájúẹ̀ fún wọn. lórí àwọn ìkànnì ayélujára bíi Facebook àti Instagram ní àwọn èèyàn yìí ti ń ródò ọwọ́ wọn. ó ní níṣe ni wọ́n máa ń pa orúkọ àti iṣẹ́ tí wọ́n ṣe dà láti lè tàn àwọn tí wọ́n bá fẹ́ lù ní jìbìtì. ní ti ọkùnrin afurasí tọ́wọ́ tẹ̀ yìí, Travis Kevin ló pe orúkọ ara rẹ̀ àti pé dókítà ọmọ ilẹ̀ Amẹ́ríkà ni òun. lẹ́yìn náà ló ṣe ayédèrú báńkì láti fi iye tó ní báńkì hàn wọ́n. àwọn olùṣèwádìí sọ di mímọ̀ wípé nítorí àti lè yí àwọn tí wọ́n fẹ́ ṣe nígbájúẹ̀ fún lọ́kàn padà ni wọ́n ṣe ń dá gbogbo irú ọgbọ́n yìí kí àwọn èèyàn lè fowó ránṣẹ́ sí wọn pẹ̀lú èròǹgbà wípé àwọn máa dá a padà láìpẹ́ ọjọ́. ohun tí afurasí sọ fáwọn èèyàn yìí ni pé ó nílò owó ọ̀hún láti lè fi jẹun àti fún àwọn èròjà ìtọ́jú ara lẹ́yìn tó ń farapa lẹ́nu iṣẹ́. owó kọ́ìnsì ìgbàlódé tí wọ́n fi ń ṣe káràkátà, ìyẹn cryptocurrency, ni wọ́n fi ń gba gbogbo owó tí àpapọ̀ rẹ̀ tó mílíọ̀nù $52.5 yìí tí ó sì tó ẹgbẹ̀rún $35 níye. nínú ọ̀rọ̀ tirẹ̀, CP Ògúnbọ̀dé Olúfúnkẹ́ tí í ṣe kọmíṣánná ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá ẹkùn pápákọ̀ òfurufú wá pàṣẹ ìwádìí tó jinlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí. bẹ́ẹ̀ náà ló tún ní kí ìdájọ́ òdodo wáyé lórí ọ̀rọ̀ náà. ó ní káwọn agbófinró ṣàkitiyan láti rí dájú pé wọ́n fi páńpẹ́ òfin gbé àwọn ikọ̀ ọ̀daràn wọn yòókù. Ògúnbọ̀dé ní àwọn yóò padà taari afurasí yìí lọ sí ẹ̀ka àwọn ọlọ́pàá Interpol fún ìwádìí àti ìgbésẹ̀ òfin tó bá yẹ lórí ọ̀rọ̀ náà. Mọ́nísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.